èèyàn tí wọ́n ń lọ láti agbègbè títí márosẹ̀ Èkó sí Ìbàdàn máa ní wọ́n ti ń kérora bí àwọn awakọ̀ oníṣòwò tí wọ́n ń ná bẹ́gà arẹ́pò màgbòrò mọ̀wé ìbàfọ̀ àti àwọn agbègbè mìíràn ti bẹ̀rẹ̀ sí ní gbé owó gọbọi ilé owó tí wọ́n ń gbé àwọn èrò yìí. Àwọn èèyàn ṣàkíyèsí pé ìdíyelé tí wọ́n ń fún àwọn yìí òun ló ti pọ̀ gegele ju ẹ̀mí àwọn lọ. Àwọn akọ̀ròyìn Punch ṣàkíyèsí pé àwọn ìdíyelé tí wọ́n fún àwọn èèyàn yìí òun ni ó pọ̀ jọjọ, pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé ọkọ̀ ní abẹ́ afárá Ìkẹjà sí àwọn agbègbè tó yí i ká. Wọ́n ní àwọn ọkọ̀ akérò òféèfé yẹn yellow bus míì àwọn gan ò tiẹ̀ ń fẹ́ dúró bá àwọn awakọ̀ ṣe dúnàdúrà bó bá ti sọ pé iye báyìí làwọn fẹ́ gbé. Bí wọn ò bá ti dáhùn ṣe ni gbogbo wọn máa dìde tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀ wọn lọ. Nígbà tí ọ̀kan nínú àwọn èrò yìí ń bá akọ̀ròyìn Punch sọ̀rọ̀ ìyẹn Bímbọ́ Adémọ́lá, ó sọ pé òun rin ìrìn àjò tó jìnnà jọjọ láti dín owó kù nítorí pé òun ò ní owó tóun fẹ́ san fún àwọn awakọ̀ yìí, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ wọn ò gbà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn awakọ̀ wọn yìí kò mú nǹkan rọrùn rárá. Wọ́n ní wọ́n ń ṣe bí ẹni pé àwọn nìkan ní ìlàhílo ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ń bá fínra. Báwo ni wọ́n ṣe máa pe owó ìrìnnà níye tí wọ́n pè? Báwo ni owó láti ibìkan sí ibìkan ṣe lè ga tó bẹ́ẹ̀? Nígbà míì kì í ṣe ní gbogbo ìgbà ni òun tiẹ̀ máa ń rí owó ọkọ̀ tóun fẹ́ ná. Ìjọba ìpínlẹ̀ Èkó, gbogbo owó tẹ́ gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ ẹ wá nǹkan ṣe sí ìlérí tẹ́ ẹ ṣe pé àwọn ọkọ̀ akérò ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa fún wọn lówó léyìí tó máa mú wàhálà dínkù lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń lọ láti ibìkan sí ibìkan. Àsìkò ti tó kẹ́ ẹ wá mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe sí i. Lápá abòmíì, bí wàhálà ìgbé ayé ṣe ń lọ sí i lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ lẹ́ka ètò ààbò àti lẹ́ka ojú pópó tí àwọn èèyàn ń rìn ká wá fọ̀bálẹ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé. Aṣòfin tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Ajagunlá Olúbíyí Fádèyí ti gba ààrẹ Bọ́lá Tinubu lámọ̀ràn láti tètè ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn léyìí tó máa pẹ̀tù sí gbogbo rògbòdìyàn tó ń kojú orílẹ̀-èdè yìí. Fádèyí lápá ọ̀dọ̀ tiẹ̀ ní òun gbóríyìn fún ààrẹ létorí gbogbo òpèsè ohun ètò amáyédẹrùn tó wà lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà lásìkò báyìí. Ó ní ṣùgbọ́n wọ́n ya wọn lẹ́nu pé ìdẹ̀rùn ò tí ì dé ọ̀dọ̀ gbogbo àwọn mẹ̀kúnnù tí wọ́n ní àwọn ohun amáyédẹrùn yìí. Ajagunlá Olúbíyí Fádèyí ó ti sọ̀rọ̀, ó tún dáhùn ẹ̀ fúnra ẹ̀ nígbà tó ní ààrẹ Tinubu pèsè ohun amáyédẹrùn tó máa mú mùdùmúdùn ìṣèjọba àwarawa dọ́dọ̀ àwọn aráàlú. Bẹ́ẹ̀ ó tún ṣèbéèrè pé àwọn ohun ìdẹ̀rùn yìí ni kò sí dọ́dọ̀ àwọn tí wọ́n ní, pàápàá jùlọ àwọn tó kù díẹ̀ káàtó fún. Àwọn wo gan tí ẹni kò kù díẹ̀ káàtó fún lórílẹ̀‐èdè yìí? Àwọn oníṣòwò ń kérora, àwọn awakọ̀ ń kérora, àwọn aráàlú ń kérora, àwọn òǹtajà ń kérora, olùrajà gan ń kérora. Ààrẹ Tinubu, gómìnà gbogbo, àwọn aṣòfin, àwọn aṣojúṣòfin, ẹ tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kẹ́ ẹ mọ nǹkan tó ń lọ, pàápàá jùlọ kẹ́ ẹ mú ìnira gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kẹ́ ẹ mú dínkù. Àwọn èèyàn ń kérora lọ́tún, wọ́n yanṣẹ́lódì lósì, àwọn èèyàn ò rí ibi iṣẹ́ lọ, àwọn tó ń lọ ibi iṣẹ́ ò rówó oṣù gbà, àwọn tó ń gbowó oṣù gan-an kí lówó oṣù wọn gan-an kí ló ń ká. Láì bìkítà báwo ni ìjọba kan ṣe gbókìkí tó tàbí báwọn èèyàn ò tiẹ̀ ṣe gba tìjọba kan tó, ìjọba yòówù tó jẹ́ gbọ́dọ̀ kojú àwọn ìdààmú àti làásìgbò tí àwọn tó bá ń tukọ̀ lé lórí, tí àwọn tó ń ṣe ìjọba lé lórí bá ń kojú ni. Èyí ló mú mi dé inú ìwé ìròyìn Vanguard níbi tí àwọn èèyàn ti ń sọ pé ìjọba ààrẹ Bọ́lá Tinubu lójú ọ̀nà àwọn kan ò lè ní èròǹgbà tó dáa, ṣùgbọ́n kò jẹ́ kí ó ṣe ìmúṣẹ ìyọkúrò owó ìrànwọ́ epo ní kíákíá àti lílẹ̀fò náírà yẹn, floating of the naira, torí pé gbogbo nǹkan tó kó pọ̀ sójú kan yìí òun ló mú kí ìgbé ayé má tiẹ̀ wà lálàáfíà fún gbogbo mùtúmùwà tó yàn án sípò láti di ààrẹ lónìí. Gbogbo àwọn èèyàn wá pe ìpè lọ sọ́dọ̀ Tinubu pé ààrẹ Tinubu,
gbogbo ẹ̀ là ń kọ sí ẹ létí o bẹ́ẹ̀ ló ń sọ pé kó má sọ pé o ò gbìyànjú tó gbìyànjú kọ́ ìwọ ló sọ pé kọ́nikẹ́ni má káàánú ẹ ò fẹ́ ṣe ìṣèjọba ní ó fẹ́ léwájú orílẹ̀-èdè Nàìjíríà tó ti wá di ààrẹ báyìí kò ìpọ́dún kan ni wàhálà ti bẹ́ sílẹ̀. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.